sinimá látàn sọ FOLORUNSO lákọlé rẹ̀ ìlànà gbọ̀ngbọ̀n kan sí àgbàdúrà ni ó wípé Ọlọ́run máa ṣọ́ mi mo ti di FOLORUNSO lọ́wọ́ aláròká ọmọ Ádámọ̀ àgbà tó dájẹ́ sinimá yìí FOLORUNSO ni ẹ wò ó ti jáde sórí YouTube iṣẹ́ ńlá ni ó àwùjọ ni ó kọjá bẹ́ẹ̀. àfi kí Ọlọ́run máa ṣọ́ wa lọ́wọ́ ẹni tó ń ṣọ́ wa tá ò ṣọ́ torí pé ẹni tá ń ṣọ́ kò pẹ́ mú àgbàdúrà sinimá tuntun FOLORUNSO àyágbó ògún gbèrè ọmọ ẹranko ń tiro ọmọ èèyàn bẹ́ẹ̀. ẹ̀rọ àti ọmọbìnrin kan ṣe wọlé wẹ̀dù lẹ́nu ìjọ mẹ́ta. nígbà tí wọn ti fẹ́ mi tàbí tó ń ṣe ọkọ àtìyàwó ṣé o ti rí ìbú ibi lẹ́sẹ̀ lórí rẹ̀. ẹ kí ló wá ní láti pọ̀ pọ̀ ọlọ́pàá ní bàdá ìsọ̀rọ̀ ní àti báyìí kí ló fẹ́ tí ń sìn àbí kí ọwọ́ yẹ kí wọ́n lè wọ́n náà jáde. ipò nínú àlìkámà ipò kínkín tó bójú omi jẹ́ sinimá tuntun FOLORUNSO àràgbà kúkú sinimá ni mo fọwọ́ ẹ̀ sọ̀yà ó ti lóyin movie ní suspense nínú ìjọba it's a fantastic story written by Gbadebo Sopito produced by Princess Fẹ́rànmi Martin nínú packaged by Káàrọ̀ Oòjíire media concepts and directed by GS Banana ọgbọ́n inú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó kópa ní ẹ̀lẹ́rẹ́ Jimmy Akande Roland Adébáyọ̀ Àṣẹlá àti Princess Fẹ́rànmi Martin nínú ẹ̀wọ̀n ọba iṣẹ́ ni àwòtú dá àfẹnuro yẹn jẹ́ bàbá tó wà ní FOLORUNSO báyìí sórí YouTube on trend ẹ click sórí Fẹ́rànmi TV kẹ́rù náà irresistible àwùjọ wò ni ó kọjá bẹ́ẹ̀.